ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó pera rẹ̀ ní ọlọ́sùn àtòbòjẹun ni wọ́n bẹ bẹ́ẹ̀ lóde ayé. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ wá lọ́wọ́. ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kà màmá. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. ṣẹ́rí kìíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. ẹ máa bá wa ká lọ. Kábíyèsí Olódùmarè, ọba tó ní ayé, ọba tó ní òde ọ̀run, àjà lọ́rùn àwòyẹ ẹ̀dá. Olódùmarè, a máa dúpẹ́ lórí Madam Awáwù tó di mùsùlùmí. Ọpẹ́ ni fún Olódùmarè, torí pé ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jíṣẹ́. Bẹ́ẹ̀ ni ègbé sì ni fún ẹni tá a fi rán tí kò jẹ. Àwọn bàbá wa wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún, ní ọjọ́ kan ṣoṣo òtítọ́ bá. Lórí ìyá Awáwù tó di mùsùlùmí, ìdùnnú ló jẹ́ fẹ́mi àti àwọn míì nínú ṣẹ̀ṣe. Àwọn bàbá wa nínú ẹ̀sìn ṣẹ̀ṣe wọ́n máa sọ pé tiẹ̀ kò mú eyín, bí eyín bá ṣe méjì kó sáà ti funfun. Torí pé tí a bá fọgbọ́n nú wò ó, ìyá tí wọ́n pè ní ìyá Awáwù kò ní ọ̀gá tó kọ́ iṣẹ́ Ọ̀ṣun lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ipa bẹ́rẹ̀ ló kọ́ tọ̀, bí àbárẹ́ni bọ́là ọ̀là kì í yá, bá àbá tẹ̀rẹ́ni bọ́là ó ṣe ká mọ́là láyé. Torí pé àtẹ̀gùn ni gbogbo nǹkan. Awáwù táwọn wí yìí, ìyá yẹn wọn ò ní ẹni tó jẹ́ ọ̀gá wọn tó kọ́ wọn ní Ọ̀ṣun, ìyún ẹni. Wọn ò kọ́ ẹ̀kọ́ nípa ohun tí à ń pè ní Ọ̀ṣun, ìyún èjì. Wọn ò ní ojúbọ Ọ̀ṣun nínú ilé wọn, ìyún ẹ̀ta. Ọ̀ṣun táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, wọn bá pàdé rí, wọn mọ̀ bí wọ́n ṣe ń bọ, torí àti jẹ àti mu ìlọ bá wọn débẹ̀. Kò kí í ṣe àwọn nìkan, àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè yóò tún bá wa tú àṣírí àwọn èèyàn, torí tí a bá fọgbọ́n nú wò bá ká bẹ̀rẹ̀ láti bí Ọ̀ṣun, irọ́ nìyá yẹn ń pa. Láti kékeré nìyá yẹn ti ń parọ́, ó parọ́ títí ó tún parọ́ lórí òkúta gidi. Láti bẹ̀ nísìnyí ìyá yẹn tún pa àwọn ọ̀rọ̀ míì, kìí sóhun nìkan. torí pé bóyá èké àbòsí tí ayẹ gbé lọ́wọ́ tó sì ń fi orúkọ Ọ̀ṣun tó fi ń balẹ̀ jẹ́ ló mú Ọ̀ṣun náà tú àṣírí rẹ̀. Kábíyèsí ìyá mi Ọ̀ṣun ẹlẹ́yinjú àánú, igbó mọ̀lẹ̀ òpinà sáyọ̀ ọ̀bá rẹ̀ mọ́ kọ́ má tẹnu mọ́ náà bá òtò rẹ̀ pọ́n lè ya Olúgbọ́n wọn gbọ́dọ̀ máwo. Bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ sà wọn gbọ́dọ̀ mòrò, ìyá Oníkòyí gbọ́dọ̀ fojú kéégún. Olúwa mi ló mòrò, Ọ̀ṣun ilọ́mọ ọ̀pá tẹ́rẹ́ tí ń pa ẹrin ọ̀jẹ́, ògbógbó olódò tí ń bò pèsè. Àlàyé lórí ohun tí ń jí Ọ̀ṣun á sọ fún wa lóòrọ̀ yìí. Kábíyèsí Olódùmarè, Ọ̀ṣun àgbàlagbà láàrin àwọn òrìṣà ni. Ẹ̀dá ayé bóyá tí ò mu omi, tí ò fomi wẹ̀, tí ò fomi sóúnjẹ, òun nìkan ló lè sọ pé t'Ọ̀ṣun ò sí. Ṣùgbọ́n àwọn aláìmọ̀kan nípa Ọ̀ṣun tí wọ́n pera wọn ní ọlọ́ṣun ni wọ́n ń balẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó pera rẹ̀ ní ọlọ́ṣun àtòbòjẹun ni wọ́n bẹ bẹ́ẹ̀ lóde ayé. Kò kí í ṣe ìyá yìí nìkan, àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀. Mo fi Ifá búra, ní ìlú wa àti gbalẹ̀kẹ̀ lọ́wọ́ èèyàn rí pé ó ní ọlọ́ṣun lòun. Níbo ló ti kọ́ Ọ̀ṣun? Ta lọ̀gá rẹ̀? Kí ẹlòmíì wípé oore yèyé ọ̀tọ̀nú tí àwọn fi dá yín lóhùn. Ìyá tá a pè ní ìyá ọlọ́ṣun yìí, lẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ṣé lẹ̀kẹ̀ Ọ̀ṣun níbí? Ẹ lọ wo fọ́tò rẹ̀ yín tẹ́ ẹ bá ní lọ́wọ́. Lẹ̀kẹ̀ tí ń bẹ ní ọrùn ìyá náà kò kìí ṣe lẹ̀kẹ̀ Ọ̀ṣun, lẹ̀kẹ̀ òòṣà ńlá ni.
ìjẹ́ bí tí ayé ti kọ́ ẹ̀kọ́ tó ti kọ́ ọgbọ́n tó ti kọ́ ìmọ̀ tó ti kọ́ òye ni wọ́n sọ fún pé lẹ̀kẹ̀ funfun yìí ó yá fi sọ́rùn. Ọ̀ṣun lónìí, Ọ̀ṣun kọ́ lónìí lẹ̀kẹ̀ funfun. Àwọn tó mọ ilẹ̀kẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ jẹ́mi báyìí idẹ́ Ọ̀ṣun lónìí. Ilẹ̀kẹ̀ Ọ̀ṣun àní sọ fún wa kábíyèsí Olódùmarè. Àwọn tó mọ̀ yóò ti máa já mi wípé lóòótọ́ òdodo ọ̀rọ̀ lẹ́ni yìí sọ. Nítorí àti jẹ, nítorí àti fi nǹkan bọ́nú, nítorí ọ̀lẹ ló mú ìyá àwáwù di ọlọ́sùn. Àbòsí, èké, irọ́ pípa ìyá náà bá débẹ̀ ni. Ọ̀ṣun la máa pé lóòótọ́ èmi ń sọ lọ́ṣun, ṣùgbọ́n àwa kọ́ nípa Ifá, a mọ̀ nípa Ifá. Àwọn bàbá tó kọ́ wa wọ́n gbọ́ Ifá, wọ́n mọ Ifá, a sì fi parọ́ mbẹ̀. Ìyá Ọlọ́ṣun yìí ẹja rí ẹnìkan pé ǹgbà tóun jẹ́ ń kọ́ṣẹ́ Ọ̀ṣun òun àti lágbájá làwọn jọ kọ́ṣẹ́ Ọ̀ṣun nígbà náà. Òrìṣà ṣe ohun téèyàn ò fi lẹ̀. Bẹ́ẹ̀ ni òrìṣà ṣe ohun téèyàn ò fi lẹ̀. Bẹ́ẹ̀ bá fi òrìṣà ní ò fi yẹn lẹ̀ lójú Ifá ìwòrì méjì. Ó lẹ́ni tá a bá rẹ̀ wádé là bá rẹ̀ lé. Ẹni ajá bá wá ìní ajá bá lọ bàtà kì í fi ẹlẹ́sẹ̀ sílẹ̀. Adíbáfò èjì kókó òwòrì eléyìí tí ó tẹjú máa kápò rẹ̀ gírígírí. Ifá tẹjú mọ́ mi kó wò mí re. Mo di èjì kókó ìwòrì Ọ̀rúnmìlà wá tẹjú mọ́ mi wò mí re. Níbẹ̀ Ifá jẹ́ wá pé èèyàn tó bá tẹjú mọ́ Fá ni Ifá tẹjú mọ́. Bẹ́ẹ̀ ni bí èèyàn bá tẹjú mọ́ Fá Ifá gbàgbé yẹn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọ̀ṣun náà ṣe jẹ́. Wọ́n ní Ọ̀ṣun wọ́n ní kò ní apá. Àwọn lẹ́gbẹ̀rẹ̀ èèyàn wọ́n ní kò ní ẹsẹ̀. Ènìyàn tí ò lápá tí ò lẹ́sẹ̀ ó lè gbé odidi ilé. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè gbé lọ́pàá kẹ̀ náà. Ọwọ́ alápá bí ọ̀lápá, ọwọ́ á ní ẹ̀sà bí ọ̀lẹ́sẹ̀. Ọ̀ṣun táwí yìí àgbàlagbà láàrin àwọn òrìṣà ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a bá tiẹ̀ wò dáadáa, bàbá mi Adéfá wọ́n ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé èké ni wọ́n fi Ọ̀ṣun ṣe. Àbòsí ni wọ́n fi Ọ̀ṣun ṣe. Gbogbo nǹkan tí wọ́n ṣe kọ̀tọ̀nẹ̀ nípa Ọ̀ṣun, wọn ò kẹ́kọ̀ọ́ nípa Ọ̀ṣun. Ìyá Ọlọ́ṣun kan la mú nílùú wa, la bá pè ọ́sà kó gbogbo ẹ̀ sọ́rùn, gbogbo lẹ̀kẹ̀ tí mẹ́lọ́rùn rẹ̀ pátá kò sí lẹ̀kẹ̀ ọ̀ṣọ́ yọ̀ kẹ́ ń bẹ̀. Àwọn agbèrè lọ rẹ̀ pé ìyá níbo lẹ ti wá? Ó ní Ọlọ́ṣun lòun. Awo gbọ́ ọ̀run rẹ̀ kò sí lẹ̀kẹ̀ Ọ̀ṣun. Ó ní Ọlọ́ṣun lòun. Ọlọ́ṣun ní akíníkì Ọlọ́ṣun kò rí i dáhùn, ó di méní. Níbolẹ̀ ọmọ ìlú wo ní ọ̀dà akọ̀lù rẹ̀? Níbolẹ̀ ti kọ́ sí Ọ̀ṣun? Ó ní látọ̀run wá ni. Bẹ́ẹ̀ bá jẹ́ òjíṣẹ́ Olódùmarè látọ̀run wá, tó bá rẹ́ni kọ́ ní ẹ̀kọ́, ọgbọ́n, ìmọ̀, òye, bó ṣe wáyé ló ṣe padà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tẹ́lẹ̀ bá rí àwọn kan tọ́ni sọ́nà, tó yẹ rí àwọn kan téèyàn rí wọn pọ́yá báyìí láàṣẹ ṣe, báyìí láàṣẹ ṣe. Èmi tí mo dúró yìí wípé àwa ti ẹ̀jẹ̀ babaláwo, wípé àwa ń kifá lónìí, wípé àwa ń dá lónìí, Olódùmarè rẹ̀ wá ni. Ìmísí Olódùmarè lèyẹn máa fi ń kifá, mo ti sọ bẹ́ẹ̀ lánàá. Ọ̀nà tí mo gbà tí mo fi di pàtàkì inú babaláwo, tí mo fi jẹ́ olókìkí inú babaláwo, ń sọ fún yín lọ́jọ́ kan, àsìkò ètò ọ̀rọ̀ Ọ̀ṣun la bá wá. Nítorí náà gbogbo àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, babaláwo, àwa tí a jẹ́ Ọlọ́ṣun tòótọ́ tí èsì àwọn Ọlọ́ṣun àtòbò jẹun, ọpẹ́ ni ọ̀rọ̀ wa tó sí.
bẹ́ẹ̀ ni ìdùnnú ńlá ló jẹ́ fún èmi wípé èké ó kúrò nínú oníṣẹ̀ṣe. Tí àwọn oníṣẹ̀ṣe tá a bá ju 10 lọ tó bá yẹ pé òdodo la bá gbé dání, ayọ̀ ni fún wa, ìdùnnú ni fún wa, oríire ni fún wa pẹ̀lú àwọ̀ ẹ̀ tó pọ̀. Torí pé tá a bá wo oníṣẹ̀ṣe, òtítọ́ kò jẹ́ kí á pọ̀ ní àwọn ibì kan. Lóòótọ́ àwọn ibì kan wà nílùú kan tó yẹ pé oníṣẹ̀ṣe lọ́pọ̀ jù ń bẹ̀. Bàbá mi bá tó kí ògbé ẹnu ẹ káàbọ̀, oníṣẹ̀ṣe lọ́pọ̀ jù ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tá a bá tún wo àwọn ibi táwa wà bíbí, torí òtítọ́ òdodo tá a gbé lọ́wọ́ kò jẹ́ kí àwọn èèyàn gba tiwa, torí pò ó tọ́ dọ́jà ó kùtà, owó gègé láyé ń kó lérọ́. Ẹ dákun ẹ já lọ dunnú. Ẹni tí ń bú Ìyá Ọlọ́sun wípé ó ṣe gbá ọ̀sàwó ọlọ́dí Ọlọ́sun ọwá kó kinní kan ń de èdè òsà. Ẹ dákun kìí ṣe olórìṣà, kò kìí ṣe Ọlọ́sun. Bẹ́ẹ̀ ni, torí àti jẹ àti mu ni ìyá àwáwù ló fi sọ rẹ̀ di atúrọ́tà. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí wọ́n bá lọ lógún ọdún, òtítọ́ bá lọ́jọ́ kan. Kábíyèsí Olódùmarè, Ọ̀ṣun táwọn yìí àgbàlagbà láàrin àwọn òrìṣà ni. Bẹ́ẹ̀ ni, àgbàlagbà láàrin àwọn òrìṣà ni. Òun náà ni obìnrin àkọ́kọ́ láàrin àwọn ọ̀rúnmọlẹ̀, àwọn tó yẹ pé wọn ò bí wọn. Ìyá mi Ọ̀ṣun Òṣogbo òrìṣà ni, ṣùgbọ́n jẹ́ olótìtọ́ nínú àwọn òrìṣà. Bẹ́ẹ̀ ni, torí pé ayé ti wà, àwọn èèyàn ti wà. Bẹ́ẹ̀ ni, kó tó di pé ìyá náà di odò pẹ̀lú òtítọ́ inú rẹ̀ àti ìgbìyànjú. Ló mú ìyá náà tó fi di olókìkí dòní, tó fi di ọlá ọ̀sẹ̀. Òrìṣà ni. Ọ̀ṣun àwọn irúnmọlẹ̀ ni. Ìgbà tí gbogbo irúnmọlẹ̀ tí wọ́n sayé, ayọ̀ ọgbà mi láti kí fá lọ, ọ̀sẹ̀ ẹ̀tọ́ á ní ayọ̀ ọgbà mi, mo kàn fún tara ṣàlàyé ìyún ni. Àwọn irúnmọlẹ̀ tẹ́lẹ̀ máa rẹ̀ wáyé, lára wọn l'Ògún wà. Bẹ́ẹ̀ ni, lára wọn ni Ṣàngó wà. Ṣàngó tí mò ń sọ yìí kìí ṣe Ṣàngó Ọ̀yọ́ o. Ṣàngó Ọ̀yọ́ òrìṣà ni, torí èèyàn ló bí. Ṣàngó tí mò ń sọ yìí ní Ṣàngó àkọ́kọ́, kò ṣẹ̀dá ọ̀run torí sọ pé òun lòún bí. Bẹ́ẹ̀ ni, ara àwọn irúnmọlẹ̀ ni. Èṣù láàlú ògiri òkò, abániwá ire bá àbá ní irúnmọlẹ̀ ni. Òrìṣà ńlá alábà òun àṣẹ irúnmọlẹ̀ ni. Ọ̀rúnmìlà akérèfínú sọgbọ́n, òpìtàn nílẹ̀ Ifẹ̀ asọ̀rọ̀ gbogbo bí ẹkún dẹ̀rín irúnmọlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, Ọ̀ṣun òun ló sì kẹfà wọn. Ṣùgbọ́n Ọ̀ṣun náà ó wà nísàlẹ̀ omi. Ìgbà tí ogun wọn délé ayé, àwọn márààrún tí wọ́n jẹ́ ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní sáyé. Ìgbà tí ó pẹ́ Ẹlẹ́dùmarè tún ti dá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n wá tó tẹ́nìkan bá wá tó bá ní orí ń fọ́ọ̀mù tó bá fún ní nǹkan tó bá lọ lò, orí fífọ́ rẹ̀ ọlọ. Wọ́n á ṣe gbogbo ẹ̀ kò lójútùú. Wọ́n á kóra wọn padà ọ̀dọ̀dọ̀ Olódùmarè. Olódùmarè wá ní ẹnìkan bẹ láàrin yín tẹ́ fi tí ẹ ṣe ìrìnà. Àwọn ọmọ Olódùmarè ní Ọ̀ṣun ni. Ǹjẹ́ níbo ló wà? Olódùmarè ṣàlàyé fún wọn. Wọ́n sì wá kàn. Láti ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi t'Ọ̀ṣun ṣe. Gbogbo ẹ̀dá tó wà lóde ayé láti ìgbà náà tó fi di òní olónìí, kò sẹ́ni tí ò ní lo omi. Àtohun tó ń mí, àtohun tí ò mí, kò sí nǹkan náà tí kì í lo omi. Kódà omi ni ọ̀pọ̀lọpọ̀ yẹn máa fi ṣe ìsúre jù. Àṣírí tí ń bẹ lára Ọ̀ṣun ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Tá a bá lọ ọ̀dọ̀ àwọn ìyá mi àjẹ́
apanimọ́wàá gún, àwọn ni wọ́n bá bẹ́rẹ́ gún yẹn láì lẹ́mọ, àwọn ni wọ́n lọjà nígbà ọjà bá tú, àmọ̀sùn lọ́wọ́ inú wọn Ọ̀ṣun wà ń bẹ̀. bàbá lọ sáwùjọ àwọn oṣó, ẹ má bínú pé mo dákọ yín, ṣùgbọ́n á dákọ yín torí ìyá Àwáwù òun ló dá mọ́ dákọ yín báwọn. tá a bá lọ sáàrin wọn á bẹ̀rẹ̀ sí ní mọ̀sùn lọ́wọ́. bàbá mọ̀sùn lọ́wọ́ bí wọ́n bá ṣe òfo ni. àwa babaláwo náà tá a bá ń dá, tá a bá bẹ̀rẹ̀ sí ní rú, a gbọ́dọ̀ bu omi sí tòsí. ká tó sọ pé bóyá ihun tí bẹ́lẹ̀ yìí ohun ẹbọ ní ṣe omi là kọ́kọ́. kábíyèsí Olódùmarè. nítorí náà Ọ̀ṣun kìí ṣẹni ègbé, Ọ̀ṣun kìí ṣẹni ẹ̀kọ́, ṣùgbọ́n irọ́, àbòsí, èké torí àti jẹ àti mu ló sọ Àwáwù dédìí Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi sọ bẹ́ẹ̀ torí lẹ́nu ìgbà tá a náà dàgbà yìí a ti rí ìrírí Ọ̀ṣun dáadáa. níbi tí mo dúró, ìlú tí mo wà yìí, ìyá kan bẹ lọ́dọ̀ wa ń bí, tó bá sọ̀rọ̀ láàárọ̀ kó tó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí ní iṣẹ́. àwọn yóò Ọ̀ṣun, àwọn yóò Ọ̀ṣun kẹ́ńpẹ́tẹ́ bẹ́ẹ̀ àti dé ọ̀dọ̀ wọn náà rí. ta ni àwa oríkì Ọ̀ṣun lọ tó ní Ọ̀ṣun àwúrà olóyè ayùn ó ti kí Ọ̀ṣun tán náà nù. ara àwọn ìyá báwọn, ara wọn ni Àwáwù. ìyá tí ò múrúkọ Ọ̀ṣun, ìyá tí ò dósùn Ọ̀ṣun, kò lójúbọ Ọ̀ṣun, kò bọ Ọ̀ṣun rí, kò foríkẹlẹ̀ fún Ọ̀ṣun rí, kò ní ọ̀gá tọ́kọ́ yípe báyìí láṣẹ pé Ọ̀ṣun, báyìí láṣẹ ké pé Ọ̀ṣun. ilẹ̀kẹ̀ Ọ̀ṣun yáyàn mọ́ ẹ sì ń pè lọ́lọ́sùn. aláìmọ̀kan ni wọ́n ta bá dédé Ọ̀ṣun. nítorí náà gbogbo àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe ìdùnnú ló jẹ́ fún wa. àdmí bàbá mi ta ni Ọlọ́run, ìdùnnú lẹjọ́ jẹ́ fún wa. bàbá mi Adéfá Ìwà Lẹ́sìn, ìdùnnú lẹjọ́ jẹ́ fún wa. bàbá mi Ọba Ẹ̀dú ti Kwara State, ìdùnnú lẹjọ́ jẹ́ fún wa. gbogbo àwa babaláwo, àwa ẹlẹ́kọ̀ọ́, àwa ẹlẹ́yọ, ìdùnnú lẹjẹ́ kó jẹ́ fún wa. torí pé Olódùmarè fi ojú èké ó fi hàn. tírò àwọn yàrá bá sọ̀sùn mọ́ bẹ́ẹ̀ ni tí ọ̀sẹ̀ sí náà tẹ́lẹ̀ tí ọ̀ wá sí Ọ̀ṣun, tá a bá rí èèyàn méjì tí ń ṣe Ọ̀ṣun, ìdùnnú ni fún yàn. odò kan bẹ nílùú wa bẹ́ẹ̀ ni òrìṣà ni à ń pè ní kò bu àwẹ̀ lélọ. tóòrùn bá mú iná, eré òyà tí òòrùn bá mú iná, odò ní ó sì mọ tutù. odò yìí nígbà wáṣẹ̀ a ti rí obìnrin tára rẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní jẹrà, omi odò yìí ni wọ́n lọ bù, omi tútù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bù sí tábẹ̀rẹ̀ fi san. níjọ́ tí ọ̀rọ̀ bá débẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sọ, ìtẹ́ rẹ̀ wà nílẹ̀. kò bo àwẹ̀ lélọ̀, odò ńlá ni, kò gbẹ́rí láti ọ̀tá ara yẹn ti dé ayé. so ẹ jẹ́ ká máa dúpẹ́. ọpẹ́ lọ́rọ̀ wa tọ́ sí lórí ìyá Ọ̀ṣun Àwáwù àtúrọ́tà. bàbá mi evangelist Adéfá wọ́n ti sọ̀rọ̀ yẹn rí, ṣùgbọ́n ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ lára pé wọ́n ń bú àwọn lọ́sùn, wọ́n sì bá wọn ṣàwò ohun tó bí inú. kò kí ṣe ìyá yìí nìkan, wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pariwo pé ọlọ́sùn làwọn. kò sẹ́ni tí kìí ṣe ẹlẹ́gbẹ́, ṣùgbọ́n ṣàṣeyàn ní ọlọ́sùn. àwọn wèrè ẹlòmíì tí ẹgbẹ́ bá gbá wọn mú tọ́bẹ̀rẹ̀ sí ń là wọ́n lẹ́gba tí wọ́n yí kí lẹ́lẹ̀ báyìí wọ́n sì máa pariwo Ọ̀ṣun. Ọ̀ṣun kìí gbé yẹn wálẹ̀, Ọ̀ṣun
kì í gbé yẹn ṣubú, Ọ̀ṣun kì í fi ojú yẹn ráre. bẹ́ẹ̀ ni tọ́sùn bá gbé yẹn ó bẹ̀rẹ̀ sí ní wí, ó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. èèyàn máa jíṣẹ́ Olódùmarè ni látara Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni àṣírí kan nù. so ìyá tọ́sùn ò gbérí, ìyá tí ò lójú bọ Ọ̀ṣun, ìyá tí ò kọ́ṣẹ́ Ọ̀ṣun, ìyá tí ò mọlẹ̀kẹ̀ Ọ̀ṣun, ó wá di mùsùlùmí ẹ wá ń ṣe háà. ẹ má ṣe háà torí pé atúrọ́tà ni, nítorí pé èké ni, nítorí pé alábòsí ni, torí àwọn èèyàn rẹ ẹ lè máa wọ pé báyá àwọn oníṣẹ̀ṣe nígbà tí ìyá yìí parọ́ bẹ́ẹ̀ tó parọ́ mọ́ òkúta gidi. so àbá òkúta gidi tó parọ́ mọ́ wọn, àwọn oníṣẹ̀ṣe kan dìde torí pé àwọn olókìtó ènìyàn wọn ò jẹ́ ká mọ àwọn onírọ́ ẹ ló gbìyànjú wọn. ẹ lọ Òṣogbo omi nu tá a bá rí mọ́kọ́, ẹ lọ ìlú Ọ̀gbọ̀rọ̀, ẹ lọ Dòókóbó tá a bá rí mọ́kọ́, àwọn omi nu tó o bá mú àṣẹ ni kìí ṣe bẹ́ẹ̀ tàbí ṣùgbọ́n. so àwọn odò pọ̀ bẹ́ẹ̀ Olódùmarè wọn bá wa ṣe, ọba tó láyé ọba tó lórí ọ̀run pọ́n jẹ́ kó yẹ wá. nítorí náà Ọ̀ṣun àgbàlagbà láàrin àwọn òrìṣà ni. bí ẹ bá ṣe Ọ̀ṣun yẹ ṣe pé mo kọ́ lẹ̀mí ṣe mọ́ o. àṣírí kan mo fẹ́ sọ fún wa ni. bẹ́ẹ̀ ni ẹ̀kejì tí alẹ́ bá ní Ọ̀ṣun lé lóòótọ́ àìgbìjẹ èèwọ̀, a kì í gbìjà èèwọ̀. ẹ̀yin èèyàn ẹ má bu ìyá o, ẹ̀yin èèyàn ẹ má polongo ìyá o, ẹ̀yin èèyàn ẹ má kókò mọ ohun tí ń ṣe. àìgbìjẹ èèwọ̀ nínú ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni ifá sọ nínú odò ọ̀rọ̀ rẹ̀ wo orí gbógbè. àwọn tá a bá fẹ́ kọ káfíńrí kanlẹ̀ bọ́rúbọyẹ̀ ní bàbá mi. ó ní àpátápá arápárẹ̀ lájùbà ìrètí bábẹ́ni tí ọkọ̀ adífá fún ikú abù fún èèwọ̀ wọ́n tòde ọ̀run bọ̀ wálé ayé mọ̀mọ́ ṣe o. èèwọ̀ tí bá ń bi ni ẹjọ́ ẹ̀, èèwọ̀ ìní pani làá pè ní kú. bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe ohun téèyàn gbọ́dọ̀ ṣe, téèyàn jẹ ohun téèyàn gbọ́dọ̀ jẹ, téèyàn sọ ohun téèyàn gbọ́dọ̀ sọ, téèyàn tẹ̀lẹ̀ téèyàn gbọ́dọ̀ tẹ̀, èèwọ̀ á mọ́ bí yàn. ikú ò lè pààyàn. mo ṣe prógámì yẹn ní àná, kò ní agbára ẹyọ kan láti pààyàn. èèwọ̀ ìní pani tá a pè ní kú. nítorí náà ìyá òun kì í ṣe Ìyá Ọlọ́sun. àwa tí a jẹ́ babaláwo, àwa àràbàràbà, àwa ọlọ́gbọ́n onímọ̀, bóyá àwa ẹlẹ́kọ̀ọ́, àwa ẹlẹ́yọ nínú babaláwo, àwa ẹlẹ́kọ̀ọ́ nínú Ọlọ́sun, ẹlẹ́kọ̀ọ́ nípa òrìṣà ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má jẹ́ ká fi ṣe ìbínú, ẹ má jẹ́ ká fi ṣe gbágà. èwo lè yí odidi Ọlọ́sun ọgbà pé kinní kan lọ̀gá kábíyèsí Olódùmarè ìgbà kọ́dà ń ba ṣẹ̀dá o. ọlọ́run fi yùn ó fi tú àṣírí ìyá òun àti gbogbo àwọn èèyàn tó ti wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi Ọ̀ṣun tí wọ́n fi ń parọ́ láti lè lo jìbìtì fún àwọn èèyàn. ayé má mọ̀ ọ́ ṣe o, ẹ̀yin alábòsí. èèwọ̀ ní pani tá a pè ní kú. òrìṣà kìí ṣe pé mo ṣe yìí ṣe mọ́ ayé ṣe èèwọ̀ ni. bí ẹ bá dẹwọ̀ ọ̀ràn wọ̀. nítorí náà nínú ìṣẹ̀ṣe àìgbìjì èèwọ̀ àti kádàrá ara rẹ̀ ni ó gbìjà ara rẹ̀. Ìyá Ọlọ́sun àtúrọ́tà Ìyá Ọlọ́sun àtúrọ́tà ìgbà tí ògo ìyá dé,
tí òkìkí ìyá yẹn dé àsìkò tí ìyá yẹn fẹ́ kọ ìtàn kalẹ̀ wípé lóòótọ́ Ọ̀ṣun òdodo ni àṣírí ìyá náà tú pé irọ́ ló gbé lọ́wọ́. Torí jíjáde nínú àhámọ́ tí àwọn jáde òkìkí ló fi kẹ̀káyé ni, bẹ́ẹ̀ ni yóò fi dolówó yóò fi dọlọ́là ni. Wọ́n ní wọ́n fún lówó àti kíntún, wọ́n fún lọ́lá, wọ́n ràkọ̀ fún, wọ́n kọ́lé fún, wọ́n fún ní mọ́tò torí pé ọgbà títí ọlọ́run wọn àtẹ̀mọ́bọ́lọ́run náà ni torí pé ọgbà ti àlá wọn. Owó, ẹ̀sìn, ọrọ̀ àníkó lọ́hún. Àwa oníṣẹ̀ṣe àníkó lọ́hún ìgbàgbọ́ wa ni. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tẹ́yẹ̀ bá ní inú ayé náà lọ́mọ. Àìmọye ẹni tí ọkọ̀ ilé tó sì kọ́lé lẹ́ẹ̀kan tó yẹ pé ìta ni wọ́n padà sí kò sún lé nílẹ̀ ẹ̀kan. So lèyàn àmọ́ sáré pé ọ̀rọ̀ kan yóò tù yọ́bà kò ní bàjẹ́. Ìbọ̀sùn àwúrà olóò ìfásọ́nù lọ́rọ̀ ọ̀sẹ̀ tó á kì í fún wa. Ifá ní kó ń kọ́rọ̀ àwẹ̀ ẹ̀rí àdó. Ọ̀run mú dẹ̀dẹ̀ kẹlẹ̀ àwẹ̀ lásòpò. Alákàn tí ń bẹ lódò nílàkà rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí omi. Adífá fún ìgbà irúnmọlẹ̀ ojú kọ̀tún. Abù fún ìgbà irúnmọlẹ̀ ojú kòsì. Wọ́n la gbòòrò, wọ́n la gbó ọ̀pá, wọ́n la ọ̀nà gbòòrò tí ẹsẹ̀ tọ̀. Bẹ́ẹ̀ wọn ò fi tọ̀sún sí ọlọ́wọ́ wọn ọwá dẹ̀lẹ́sẹ̀. Ẹlẹ́sẹ̀ wá dọ̀lọ́wọ́ gbogbo odò gbogbo ọwẹ́ òwúràwé. Wọ́n wá sáré tó Olódùmarè ọba lọ. Olódùmarè ní kí ló dé? Ẹ̀yin gba arúmọlẹ̀. Wọ́n ní àwọn ṣe ilé ayé àwọn Ògún. Àwọn tí ẹ̀ ṣe ìmọ̀ àwọn ọjọ́. Olódùmarè lẹ́nìkan ń bẹ nínú yín ẹ ò fi tí ẹ̀ ṣe. Wọ́n wá ní Olódùmarè a ò mọ̀ o. Olódùmarè lọ́ṣun ni. Ó ní tẹ́ bá ń lọ gbòòrò ẹ máa mọ́ṣun lọ. Tẹ́ ẹ bá ń lọ gbó ọ̀pá ẹ máa mọ́ṣun lọ. Tẹ́ bá ń lọ gbó fá ẹ máa mọ́ṣun lọ. Tẹ́ bá ń lọ ọ̀dọ̀ àwọn ìyá mi àjẹ́ ẹ máa mọ́ṣun lọ. Gbogbo ibi tẹ́ ẹ bá ń lọ ni kẹ́ ẹ máa mọ́ṣun lọ. Wọ́n wá délé ayé, wọ́n lọ rè fìmọ̀ jẹ́tọ̀sùn. Wọ́n lọ gbòòrò wọ́n mọ́ṣun lọ. Wọ́n lọ gbó ọ̀pá wọ́n mọ́ṣun lọ. Wọ́n rè gbó fá wọ́n mọ́ṣun lọ. Wọ́n rọ̀dọ̀ àwọn ìyá mi àjẹ́ wọ́n mọ́ṣun lọ. Wọ́n rọ̀dọ̀ àwọn èmèrè wọ́n mọ́ṣun lọ. Wọ́n lọ ọ̀dọ̀ gbogbo ẹgbẹ́ ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ṣun lọ. Ǹjẹ́ iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn o. Iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn. Gbogbo gúnyẹ́gúnyẹ́ léèdò tí ò bá fi tọ̀sùn ṣe ìyẹn wọn tí wọ́n bá gún a máa lẹ́mọ̀ hàn. Iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn o. Gbogbo iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn. Róka róka ilé èdò tó bá róka tí ò fi tọ̀sùn ṣe ọkà wá sí mọ́ ọ̀rọ̀ pẹ̀tẹ̀. Iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn o. Iye wa tá a pé nímọ̀ àfìmọ̀ jẹ́tọ̀sùn. Ọ̀ṣun oore yéèwò Ọ̀ṣun wá bá wa ṣe ó kọ́ dáa. Oore èé bá a ṣe kó dùn gan. Káyé lè mọ̀ pé a jẹ́ olómi Ọ̀ṣun. Kábíyèsí Olódùmarè àgbàlagbà láàrin àwọn orúmọlẹ̀, àgbàlagbà láàrin àwọn òrìṣà náà ni Ọ̀ṣun jẹ́. Káti bìsánà kí Òṣogbo kíyèsí Ọ̀ṣun Òṣogbo. Kíyèsí Ọ̀ṣun Òṣogbo òrìṣà ni. Bẹ́ẹ̀ ni tọ́lámìláka òrìṣà ni. Òkun òrìṣà ni. Ọ̀ṣà òrìṣà ni. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ jáǹtìrẹrẹ àwọn òrìṣà ni tí wọ́n lámìláka tí aráyè fi rí ayé pẹ̀lú ìgbìyànjú wọn orúkọ wọn ò lè parẹ́. Àwọn òrìṣà ni
nítorí náà yóò tù yọ́ bà, kò ní bàjẹ́ fún gbogbo wa. Ẹ jẹ́ ká mọ dunnú tiẹ̀ ò mú eyín, bí eyín bá ti ṣe méjì kọ́sà funfun ni èmi nǹkan yìí o ìdùnnú ayọ̀ ńlọ jẹ́ fún èmi wípé ìyá àwáwù atúrọ́ tàbí èlùbọ́ èyàn tí ń fi Ọ̀ṣun tí fi ń parọ́ jẹun, inú mi dùn kó di ẹ̀sìn míì, torí pé téèyàn bá ju méjì lọ kásá gbòròdó lọ́wọ́ níbi tí wọ́n bá ti sòdodo èyàn pọ̀ mbẹ̀ tẹ́lẹ̀, òtítọ́ tó bá dé ọjà máa ń kùtà náà ni. Ayọ̀ gidi ló jẹ́ fún èmi, ìdùnnú ló jẹ́ fún mi pé ya náà lọ Ìyá Ọlọ́sùn rọ èké ìbídún ìyá nìfihàn ó yọ dájú gbàgbà pé irọ́ lòun sì gbé dání náà ní gbogbo oyún wípé irọ́ ni náà ní gbogbo èyí tó ṣeun. Ìdùnnú ló yẹ kó jẹ́ fún wa, ayọ̀ ló yẹ kó jẹ́ fún wa. Yóò tù yọ́ bà. Bàbá mi Evangelist Adéfá Ìwàlẹ̀sìn, bàbá mi ọba Ẹ̀dó tilẹ̀ Kwara, bàbá mi Tani Ọlọ́run, àyín láràbà, ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́, ẹ̀yin ẹlẹ́yọ, àtẹ̀yìntẹ́ jẹ́ ọ̀gá sí mi, ẹ̀yin ọ̀gá wa tí wọ́n dákọ̀ wọ̀nyí, ẹ má jẹ́ abanújẹ́ o. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ká banújẹ́. Ìrẹ́ ó bẹ̀rẹ̀ sí ní wá wa rí lórí àwọn òòṣà wa, ká sì má rora wa pin. Àwọn arónípin ọ̀mọ̀pá wọ́ọ́là, ìdùnnú ló jẹ́ fún wa, ayọ̀ ló jẹ́ fún wa, orí ló jẹ́ fún wa pé ìyá èké ìbídùn atúrọ́tà madama atúrọ́tà, ìdùnnú ló jẹ́ fáwa o, àbánújẹ́ rárá. Yàyà Gàmbàrí òní Ìyá Ọ̀ṣun gbá kíní kẹgbàkà òkè, ìdùnnú ló jẹ́ fáwa. Bàbá Ọ̀kẹ́lọ́mọ, ìdùnnú ló jẹ́ fún wa, torí pé ní àwọn tí wọn ò gbé òdodo lọ́wọ́, tí wọ́n fi ọ̀ṣọ́ tí wọ́n fi ń pe àbàjá, bẹ́ẹ̀ ni tí wọ́n ń dalúrú, tí wọ́n ń dapọ̀ mọ́ sápà, tí wọ́n ń ba ìtàn àwọn òrìṣà jẹ́, tí wọ́n ń ba iṣẹ́ àwọn òrìṣà jẹ́, tí wọ́n ń da orí ìtẹ̀kodò, ara wọn ni àwa wùwà. Bọ́ ṣe kó lára wa òun, ìdùnnú ló jẹ́ fún wa, torí pé ọ̀tá lòun náà tún jẹ́ fún ìlọsíwájú ìṣẹ̀ṣe. Tàntorí èké tó gbé lọ́wọ́, àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. Yóò tù yọ́ bà, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ fá ìdúnmọlẹ̀ ọlá lọ́bẹ̀rẹ̀ sí ní wá wa rí. Orúkọ Ọ̀ṣun náà ní fi súre fún wa. Ifá ní èésù ojú ọ̀nà ó lé fùrù kọ́kọ́kọ́ sí onírin, àdífá fún àrídẹ̀dẹ̀ tí ń ṣe yèyé Ọ̀ṣun. Ǹjẹ́ gbàgbà gúngún la bọ́sùn, ilé Ọ̀ṣun ọ̀gbàyè, ilé wa ò ní gbàyè fún ikú, kò ní gbàyè fún àrùn, kò ní gbàyè fún àwọn atúrọ́tà. Ìṣẹ̀ṣe kò ní gbàyè fún àwọn atúrọ́tà, ìṣẹ̀ṣe kò ní gbàyè fún àwọn èké, ìṣẹ̀ṣe kò ní gbàyè fún àwọn tí ń dorí ìtẹ̀kodò. Yóò tù yọ́ bà o, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ fẹ́ ìdúnmọlẹ̀. Ìgbà tí màmú ìtanijí mi lọ sí Ẹ̀bá Ìfìtì, tí màmú ìtọ́nu sọ́nà mi sí Ẹ̀bá Ìfìtì, tí màmú àlàyé nípa Ọ̀ṣun, tí màmú lọ sí Ẹ̀bá Ìfìtì. Ọ̀ṣun irúnmọlẹ̀ ni, obìnrin àkọ́kọ́ láàrin àwọn irúnmọlẹ̀ ni, ṣùgbọ́n lójú èyẹ tó fi rán, kìí ṣe àwọn wù mí Ìyá Ọ̀ṣun wù mí, àwọn Ọ̀ṣun wù mí náà làwọn àwáwù, àwọn atúrọ́tà ni àwọn àwáwù. Ìdùnnú ló jẹ́ fáwa kan wípé onírọ́kò láàrin wa, ìdùnnú ló jẹ́ fún wa. Èmi ń dunnú, ń sì dunnú dọ̀la ọ̀sẹ̀ pé Ọlọ́run fojú èké hàn. Yóò tù yọ́ bà, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ fá ẹ̀dúnmọlẹ̀
nítorí náà àwa tí a bá jẹ́ ọlọ́sùn tá à ń ṣe Ọ̀ṣun tá a mọ̀ bí wọ́n ṣe ń dàbí tá a kọ́ ẹ̀kọ́ ẹ̀ǹdínlẹ̀ ẹ lọ rèé wá ẹ̀kọ́ lọ ẹ lọ rèé kọ́ ẹgbọ́n ẹ lọ rèé kọ́ ìmọ̀ ẹ̀rìndínlógún ẹlòmíì ò ní o ìyá àwáwú kò lẹ́rìndínlógún lé o kò mọ̀ bí wọ́n ṣe ń dà á bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹ̀rìndínlógún kò rìnà tó Ifá ṣùgbọ́n ó rìnà níwọ̀nba bẹ́ẹ̀ ni torí pé àdá ọkùnrin ni ọkùnrin tó mú àdá lọ́wọ́ ọkùnrin ni obìnrin jọbìnrin lọ obìnrin jọkùnrin lọ obìnrin ò lè jọkùnrin lọ ohun tí Ọ̀rúnmìlà ọgbọ́n tó ní tó fi ju gbogbo òrìṣà yòókù lọ kìí ṣe kékeré bẹ́ẹ̀ ni yóò tù yọ́ bà torí ìyá Ọ̀ṣun tẹ́ ń pè ní ìyá Ọ̀ṣun tó wáyé pé lóòótọ́ wọn bá bí wọn wọ àkẹsọ̀jáyé rẹ̀ ní olóko tí wọ́n máa jẹ́ kò lóko Ọ̀ṣun kò lójúbọ Ọ̀ṣun kò dósùn Ọ̀ṣun ẹsẹ̀ wá ń pè lọ́lọ́sùn ó tún bímọ bí 20 bí 30 ìmọ̀lẹ́ ni wọ́n ń ṣe yóò tù yọ́ bá o ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹ̀làbọ̀ ṣíṣe ó gbá àtọ́